ti wá sọ̀rọ̀ ọmọ gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n sì ti mọ̀ pé dandan ni tá a bá fún wọn lọ́mọ a gbọ́dọ̀ gbà kan wa padà. Gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé ìkọ́nà ò lọ sílé ayé rí èékánná ni mo fẹ́ kó lọ lọ́tẹ̀. Olórí èékánná bí ti bá wọn èmi tí mo máa lọ tí mo máa padà nílé ẹ̀kẹ́sílẹ̀ kí n lọ. Rárá o gbogbo wa pátá la mọ̀ pé o ti lọ bí ẹ̀mẹ́ta èékánná tí ìlọlé ayé rí àsìkò sì ti tó fẹ́ ìkọ́nà kó lọ sílé ayé kó lọ tọ́ ọmọ kó lọ mọ̀ bó ṣe rí. Olórí ẹ jẹ́ kí n dúró ẹ jẹ́ kóun máa lọ òun mọ bó ṣe ń lọ tó ń bọ̀ ẹ jẹ́ kémi dúró. Olórí ó gba ọmọ ẹgbẹ́ tó ti lọ tí wọ́n padà wálé ẹ mọ̀ pé mi ni mo máa ń lọ sí máa ń tè padà wá ẹ jẹ́ kí n lọ tàn mí má tún wọn fi lè tẹ́tí padà. Àṣẹ ni mo pa èékánná ni ó lọ èékánná ó yá kọjá sílé ayé mi. Ṣé bẹ́ẹ̀ ṣe wá tẹ́ bá mi nínú ilé kò tẹ́ yín lọ́rùn? Ṣó dìgbà tán bá dẹrù mi síta kẹ́ tó mọ̀ pé nǹkan ń ṣe mí? Nǹkan wo ló ń ṣe ẹ́? Ta ló fẹ́ dẹrù ẹ síta ṣé ìwọ àtọkọ ẹ jà ni? Èmi àtọkọ mi ò jà má mi. Ǹjẹ́ ìyẹn bá béèrè lọ́wọ́ mi rí pé ṣé mo tiẹ̀ lóyún àárọ̀ dálẹ́ rí? Àbẹ́ ti wọnú ilé ìwà bá mi tọ́mọ. Tẹ́ bá mọ nǹkan táwọn ẹbí ọkọ mi ń bá mi fà lórí ọ̀rọ̀ ọlọ́mọdé. Ṣé ìfáyín wọnú ilé ìwà ṣé ẹ tiẹ̀ béèrè lọ́wọ́ mi rí pé bóyá mo lóyún àárọ̀ di alẹ́ rí? Ẹ bí mi ẹ sáré sọ̀rọ̀ mi ẹ kàn ń wò mí ràn ni. Ṣé bíbí lẹ bí mi yẹ kémi náà bí yàn ẹ tiẹ̀ bá mi ṣiṣẹ́ lórí yẹn. Tó bá kẹ́rù mi dà síta mo rò pé yẹn máa tẹ́ yín lọ́rùn. Ó ti wá dáńsìn má wulẹ̀ fúnra ẹ ní wàhálà ọkàn ò ń gbọ́ mi. Tí ẹrù bá kọ òkè tó kọ ilẹ̀ ibì kan ló máa ń gbé sí. Bàtà wọn ti gbèrú ọwọ́ yẹn ń sìn àwa náà máa gbé ẹsẹ̀. Ṣé níbi tẹ́ fẹ́ gbé ẹrù sí yẹn gangan òun ní kẹ́ tètè ṣiṣẹ́ lórí bí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn eléyìí ní mo kàn ń bọ́ ọmọ àwọn náwó ni kí n bọ́ ta ẹni tó máa bímọ fún ọmọ àwọn kí n jẹ́ kó wọlé. Ṣé nígbà tán bá dẹrù mi síta? Ṣé wàá fẹ́ gbọ́ mi? Irọ́ funfun náà pa. Mo ti gbọ́. Ọlọ́run ló ń sọmọ ṣùgbọ́n nígbà tí wọn náà ti wá la òun sìn wípé bóyá ká má wòran ká ṣe ní ìwòran tẹ́lẹ̀. Ẹ ń wòran màámi ẹ sùn màámi ẹ sùn lórí ọ̀rọ̀ mi ẹ wòran ẹ sùn. Ó dà má bínú ẹ sùn. Ìgbésẹ̀ wa ti wà báyìí ó níbi tí máa mú ẹ jáde lọ o tá a bá dẹ̀ ti débẹ̀ wá rí pọ́lọ́ máa ṣe ìrọ̀rùn ló máa bá dé. Lóòótọ́ bẹ́ẹ̀ ni màámi ẹ mọ orú eléyìí láti jọ yìí lẹ́wọ́n jẹ́ káwọn ẹbí ọkọ mi máa kọ́ máa tẹ́tì mi ẹ mọ orú eléyìí láti jọ tí mi bá wá pè yín kí n sọ fún yín kọ́. Àkókò Ọlọ́run lójú o má bínú. Ṣáàṣì lè lọ lẹ́ni ni màá dẹ̀ sọ fún pé mò ń lọ sọ́dọ̀ yín. Ilé ti ṣú má kánjú àtònímọ̀ ní òótọ́ àtànà má nà ọ́. Àmì ti gbọ́. Kọ́lọ̀ ń jí wa re. Àmì by 7 o'clock máa kúrò nílé tó bá wá bá yín. Màá retí ẹ̀ ọkọ mi. Ọmọdé wa wà. Àríkẹ́. Àwọn ẹ̀ ti jí jáde ṣá. Àríkẹ́. Pẹ̀lẹ́ o. Yóò dáa fún ọ. Kò sí ìyọ̀nì tó pẹ̀lú ọkọ mi. Mo ṣe múra kí n máa bọ̀ lọ́dọ̀ yín náà nì. Mo kàn lè yín wẹ́rẹ́. Mo ṣe múra kí n máa bọ̀ lọ́dọ̀ yín nì. Ọkọ mi, àdéhùn wa ni lóòótọ́. Mo ń ṣe àtúnṣe iwájú ilé bí bàbá ṣe kọjá nìyẹn. Bàbá ọkọ, bàbá tiwa, màá ṣàlàyé fi ní sùúrù. Mo ní àwọ̀dọ́ yín náà mo dẹ̀ fẹ́ mú ọmọ yín wá o. Lọ́wọ́ ni àwọn ń jáde ọ̀nà bó wá lẹ̀ ń lọ wọ́n ní ọ̀nà ilé dókítà ní rọ́bì yan mo ní ọ̀nà bíi tí ilé ọmọ yín wà náà nìyẹn. Ó náà mo mú bọ̀ fi mọ́lé rẹ̀ lẹ́ẹ̀kan náà. Ó ní mo fi ní dandan wọ́n ṣàgbọ́dọ̀ mọ́dọ̀ rẹ lọ́dọ̀ wọn náà ni mo fẹ́ mú ẹ lọ tẹ́lẹ̀. Bàbá ó jẹ́ kí n ṣàlàyé
àyè àbúrò bàbá rẹ bàbá ó kẹ̀kẹ́ tí mo wá sọ fún ọ. Àríkẹ́ yóò dà fún ọ ó ṣoríire wo ara ń tà ń sọ fún ọ nù ẹbí bàbá kù ni a ní o máa kó àwọn ọmọ wálé ṣé tó bá kó wálé mi ò ti ní dá Àríkẹ́ mọ̀ bí bá pàdé Àríkẹ́ lọ́nà ní ìsìn ṣé wọ́n mọ̀ Àríkẹ́ ni mọ́. ẹ̀jẹ̀ àrùn. ẹ̀jẹ̀ wo ni ó rùn eyín ni kó máa mọ́mọ wálé ara táwọn awi náà iye tó ń sọ fún mi bọ̀ lójú ọ̀nà. kẹ tó ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ kí lè máa kọ́kọ́ jẹ kí n kọ́kọ́ sáré bá yín wá kẹ jẹ. wo Àríkẹ́ wọ́n jẹun wọ́n sì mu ilé ọmọ mi mo wà àmọ́ ń sọ̀rọ̀ kan fún mi bọ̀ lójú ọ̀nà ọ̀rọ̀ ló wá yà lẹ́nu wípé ó ní láti bó o ṣe tó yìí bó o sì ṣe wà yìí pé Ọlọ́run ìdá Ọlọ́run bí nǹkan nípa tọlọ́mọdé. mà ṣe o. láti bí ọdún 6 mo ti wà lẹ́nu àwọn bí ọkọ mi ti wá fárígá mẹ́ wọn láti kí n fi ilé ọmọ àwọn lẹ̀ káwọn owó ẹni tó máa ṣe abiyamọ pé owó ọmọ àwọn lè ní kàn náà. bẹ́ẹ̀ ni wọ́n wí bẹ́ẹ̀ wọ́n sàwọn náà wí bẹ́ẹ̀. gbàjáde ṣé máa mi owó mìíràn ni. ọ̀kàrẹ̀ wo àwọn tó jọmọ ọlọ́mọ àmọ́ àwọn ètò kan tá a ṣe fún wọn tá a bá ṣe é pé wọ́n ní bímọ á ṣe jẹ́ wọn ò bímọ dandan ni bẹ́ẹ̀ ni ó kàn wá jẹ́ pé bí wọ́n ṣe wá jẹ́jẹ́ mi yìí torí sórí àwọn ọmọ tá à ń sọ yìí a máa tọrọ wọn tó wá rí tá a bá ṣe bá ń gbà míì ìmíì kì í ṣe nǹkan kan ìmíì sì ní ọmọ òun ó lè fẹ́ ní bí ó ṣe jẹ́ bákan bákan. ọmọ ṣáà ni. ni yóò bímọ. tẹ ẹ bá ṣe kinní yẹn tán mo máa lóyún. bẹ́ẹ̀ni. gbogbo èèyàn máa rí. ó lè má bí ọmọ yìí. fúnra rẹ ló bí. ó máa lọ́wọ́ á lójú á ní gbogbo nǹkan téèyàn ni. Àríkẹ́. tí kò ṣáà ṣe dìde rìn. ọmọ dáadáa ẹ wo gbogbo nǹkan tó bá wà lẹ́yìn agbára Ọlọ́run ká. bẹ́ẹ̀ ni dádì mi kí n ṣàtẹ̀ ti lóyún. kí n dẹ̀ bí wọn. lọmọ kí ló dé tó sọ̀rọ̀ ẹ̀ di kálukàlù jẹwújẹwú tó sọ̀rọ̀ ẹ̀ di àkókò bàbá mi láéláé àkókò bàbá mi láéláé owó ló ń jẹ kò ní àgbàdo kí ló ṣe mo fún ẹ lówó oúnjẹ ta o mi fún ẹ lówó lánàá Friday mo sì fún ẹ lówó o tún bí ìlú lọ́wọ́ mi ní sí kí ló fẹ́ kó o ṣe kíkẹ́ lọ́mọ. dájì ẹ bí lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ fowó ṣe kí ló máa ń fowó ṣe ṣé mo fẹ́ jẹ owó ni ẹ wo mo nídìí owó tí mo béèrè lọ́wọ́ kẹ́ fún mi. mo ní láti mọ bó tó fẹ́ fowó ṣe tó dé bẹ́ẹ̀ pé ṣọ́ọ̀bù ló ṣèṣe tó ní àkósọ́jà ní ṣọ́ọ̀bù mi o mo fẹ́ fowó yẹn o mo fẹ́ fèrè pákéjì àwọn ọjà mi o màá mọ̀ pé kò fẹ́ fowó ṣe nìyẹn tó bẹ́ẹ̀ pé nísì kí mo ṣe rí pé bó ṣe wà mo ti lọ ń kówó mi fọ́kàn nìkan. èmi ò wá ní owó kankan. kí lẹ sọ. mi ò ní owó kankan tí mo fẹ́ fún ẹ. ẹ ní kí ló tí mo béèrè lọ́wọ́ ilé àdájọ́ máa fún mi ẹ máa fún mi. ọ̀dọ́ ń kéwì ṣé o fẹ́ fi by bus lọ tẹ kóòdù lórí fóònù mi àbò fẹ́ wọnú báńkì àkáǹtì láti lọ gba owó fúnra rẹ àbò fẹ́ fọwọ́ bọ̀ mí lápò ìyá ẹ̀ gan ò tó bẹ́ẹ̀ láti bá mi fà pé o fẹ́ gba owó lọ́wọ́ mi tipátipá gádùn wa sọ èmi ní mo kó o ṣe wá sílé ayé yìí o bá mi nílé ayé ni ọ̀nà ìyá fún ẹ lówó irọ́ ìfù èmi ò ní owó kankan tí mo fẹ́ fún ẹ. ẹ fún mi ní owó tí mo béèrè lọ́wọ́ yìí. mi ò ní owó kankan tó bá jẹ́ wù ẹ́ kó ṣe wọ̀ tẹ́fà tó bá wẹ̀ tó bá wẹ̀ kó jáde tó bá wẹ̀ kó di nǹkan tó bá fẹ́ jà èmi ò ní owó. Kí ló lọ? Kí ló lọ? dájú. ẹ pẹ̀lẹ́ dájú ẹ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Kí ló lọ? Yọ̀ lọ́bí ọ̀dọ̀ owó kan lábí tí ó. nǹkan tí mo bí ìlú lánàá ẹ̀ tí ì fún mi náà ń bẹ̀ pípẹ́ tí mo rẹ̀ ti ń jáde. kí n fẹ́ ọmọ ṣẹlẹ̀ olówó lọ́wọ́ mi yìí mo ṣe lè fi gba ọjà mi wọ àwọn kọ́sítọ́mà mi ti dúró sọ́rọ̀ mi báyìí mo dẹ̀ ti pè wọ́n pé ọjà ti dé tó mo fẹ́ lọ sílẹ̀ fọkàn balẹ̀ tó ti bá ti dé tí mo ti pè wọ́n wọ́n máa fún mi lówó náà wọ́n á dẹ̀ lè fún ẹni tiẹ̀. ẹgbẹ́ mi lọ́wọ́ kọ́sítọ́mà náà wọ́n máa fi dé 3 days ẹ máa rí mi padà ẹ fún mi lówó yẹn mo fẹ́ lò ó. tí mi bá kówó dán wọn ò lè fún mi kódà gbowó yẹn ò tí ì pè kọ́sítọ́mà mi kan ni mo pè pé kó sẹ́ndì owó sí mi tọ́jà bá dẹ̀ ti dé màá pè kó wá kó rọlẹ̀ tó tí yẹn bá dé rọlẹ̀ balance tó bá kú máa rí màá fún ẹ.
ẹjọ́ nínú owó ọjà yẹn fún mi tẹ̀ mo fẹ́ lò ẹjọ́ nínú ẹ̀. Kíkẹ́ ọmọ níyẹ ò mébi ẹni kò ní sùúrù máwọn orí tí bá ti dé kò ti gbọ́ mo ń bọ̀ kó dilé mú ẹni fún mi ló ń bò bẹ́ẹ̀. mo máa fún ẹ díẹ̀ ndé. nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ nǹkan tó pọ̀ jù mí lójú báwo ni o ṣe ṣe gangan tó wá lọ síbi tó jẹ́ pé àwọn oníwọ̀n ṣàṣàwọ̀ olè tó wá gba owó lọ́wọ́ ẹ̀ àgbàlagbà bíi tiẹ̀. báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé kò máa dédé wúyàn kéèyàn kàn mú owó kó lọ dànù tó wípé mo mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ rẹ̀ ṣé máa rìn bí mo ṣe rìn ni ṣé bá àwọn ọlọ́jà yẹn ló kó bá mi mo ní cash díẹ̀ lọ́wọ́ kí n lè ṣe transfer fún lóní rárá pé cash mo fẹ́ fún gbogbo ẹ̀ mo lè ṣe jáde nínú bank mọ́tò yẹn bí mo ṣe wọ̀ mí tẹ́lẹ̀ sọ pé in fact àwọn tó wà ní mọ́tò yẹn ojú wọn dẹ̀ náà mo mi mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi nílé. bàbá máa ṣe ara rẹ̀ pẹ̀sẹ̀ sí owó. owó supply báwo ni bẹ́ẹ̀ ṣe rà pé owó olówó mo jẹ gbèsè. tó ń bọ̀ bí nǹkan tí ò bá tí ì ṣẹlẹ̀ ní máa gbàdúrà pé kó má ṣẹlẹ̀ sí i tó bá ti ṣẹlẹ̀ sí èèyàn tán solution ló kún téèyàn máa wà o. mo ti gbọ́ solution. ṣe bí wo ni wà lórí ìjókòó yìí tó bá jẹ́ pé nígbà tí wọ́n fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n tún bẹ̀ ní ìmọ̀ ọlọ́kọ́ ẹlòmíì wà tó yẹ pé tó bá rà ní fẹsẹ̀ síbẹ̀ yẹn wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n á tún padà nù wọ́n ibi tó ti máa tì bọ́lẹ̀ wọ́n lè ti sómi wọ́n lè tì bọ́lẹ̀ lákìrì pé ibi tó ti sá gbòrògbòrò lórí àfojúbọ apapá àfojúbọ ẹ̀bọ tún máa dúpẹ́ nì. wo fọyà rẹ oníṣẹ́ lomi o ó fọyà rẹ kíkẹ́ lọ́mọ kíkẹ́ abídẹ́mi ṣé gbogbo tí ó ń ṣẹlẹ̀ sí mọ́mí ṣé ó gbọ́dọ̀ wá tẹ fún tá ló bá sọ̀rọ̀ lórí fóònù. mọ́mí ẹ pẹ̀lẹ́ dádì mọ́mí ló fà á náà àwọn ní ṣébí ní àná tẹ́ ń jáde kí ni mo sọ fún yín mo ní mọ́mí ẹ máa lọ o kí ni ẹ sọ díjọ́ kẹta o ṣé mi ń sọ mo tún wá ní kán fún mi lówó ó fún mi lówó ká ní wọ́n dúró ká ní wọ́n gbọ́ nǹkan tí mo sọ ní àná yẹn nǹkan tó ṣẹlẹ̀ ò ní ṣẹlẹ̀ sí wọn. kíkẹ́ irú ọ̀rọ̀ wo ló ń sọ jáde lẹ́nu yìí àná ni kíkẹ́ sọ̀rọ̀ lọ́mọ yẹn sọ̀rọ̀. kíkẹ́ nǹkan tó bá máa ṣe kò ní ṣe aláìmáṣe ìyá kíkẹ́ kò wáyé kọ́rọ̀ kíkẹ́ máa jọ lójú là ọmọ kékeré lélẹ́yìí ọmọ tí ò tí ì dá kan mọ́. ọmọ kékeré tó mọ owó ná ọmọ kékeré tó mọ owó gbà á ló lè sọ̀rọ̀ bí ọ̀dájú ọmọ báyìí. kíkẹ́ mọ owó ná ó dájú. kí ẹ kọ́rọ̀ kíkẹ́ wá jáde jù fún ẹ ní ọmọ tó jẹ́ pé ọmọ ayọ̀ ni ó yọ̀ ti ẹ̀ ní tí ò bá sí nǹkan tó ṣẹlẹ̀ fún sí ẹni ó ní nǹkan tó yẹ kí n sọ̀rọ̀ ó bọ́ bọ́ ṣe náwó ọmọ ayọ̀ ni ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ fún kíkẹ́ ọmọ ẹni tí ṣẹlẹ̀ lórí ṣẹlẹ̀ ẹ̀wọ̀ ẹ̀rọ kíchìn ẹ̀sùn oúnjẹ kò fọ ẹni oníṣẹ́lẹ̀ ní ìṣùgbẹ́ kí wọn náà kò gbẹ̀ dára ní ọ̀fẹ́ káwọn èèyàn máa mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ àwọn wá solution sọ̀rọ̀ ẹ̀wọ̀ kíchìn ọmọ ẹ̀jẹ̀. kẹ́kọ̀ọ́ dà òun sọ̀rọ̀ ẹ̀yin sọ̀rọ̀ tó bí ẹbẹ̀ yẹn o. kò sọ̀rọ̀ sí ẹ gbogbo kan ní ìwọ náà máa bọ́mọdé yìí wí ni. ẹ̀mí ò kí bá wí ni gbogbo kan ní ìwọ náà máa ń sọ̀rọ̀ lórí ọmọ ọmọdé lọ́mọ yìí. tó ṣẹlẹ̀ bí tí bá wo kí n máa fún lówó. ẹ gbà mí tó jẹ́ pé ọkọ̀ oṣù tá a nílò lélẹ̀ tábà ti bímọ síta jẹ́ kí n mọ̀. inú èmi ìwọ ni wọ́n máa sọ fún ìbọn mi kẹta bí síta nìyẹn ọ̀kan ni mo bí tó yọ wọ́n léyìn ọ̀kan kò lè ṣiṣẹ́ ṣé bóyá wọn kò lè ṣiṣẹ́. ìgbà wo lọmọ yìí sì jáde náà ṣé kó má sinmi ni màìdíà nílùú la bí ẹyọ kan lọmọ yìí á jẹ́ kó mọ̀ yìí gbádùn ayé ẹ̀. ìbẹ̀rẹ̀ sí ní pọ́blẹ́mù yẹn
ọ̀kan ni mo bí tó máa ń yọ wọ́n lẹ́yìn ọ̀kan mélòó la bí tàbá sọ̀rọ̀ lọ́ta sọ̀rọ̀ bọ̀ wà ló ní rapid growth ni o kò tí ì dàgbà ó ní rapid growth àìmọye àwọn ẹgbẹ́ tó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ iṣẹ́ tó ló wà ń bẹ̀ iṣẹ́ nọ́ọ̀sì wà ń bẹ̀ iṣẹ́ fashion design wà ń bẹ̀ iṣẹ́ hairdresser ó wà ń bẹ̀ tó ní iṣẹ́ ọ́fíìsì náà ló fẹ́ ṣe ó ti dàgbà tó ó ti yẹ kó bá ṣiṣẹ́ àìmọye àwọn ẹgbẹ́ tó yẹ kó wọ́n ṣiṣẹ́ báyìí tó yẹ pé wọ́n ti mú wá fáwọn òbí wọn. ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ ẹ ti padà yé mi irú ọkùnrin wo lélẹ́yìí ọmọ ilé kan ṣoṣo tàbí ó ti bímọ síta bí tí irú yín bá ti bímọ síta bẹ́ẹ̀ ṣe ń ṣe lélẹ̀ màmá bẹ́ẹ̀ pò láàárọ̀ yìí. èmi wá ní owó ṣùgbọ́n kò náà bọ́ síta kó lọ ṣe bá ẹgbẹ́ ṣe kó lọ ṣiṣẹ́ mi ìnáwó tí mo fẹ́ fún yàn mi ni. màjà kò dá báyìí o ọmọ ìlú olójúmọ́ yìí jẹ́ kó mọ yìí yọ jẹ́ kó mọ yìí yọ. wọ́n ní o máa ti sọ fún ṣọ́ọ̀ pé bàtẹ́ bí ọmọ yẹn mi ò sí nílé ẹ bá ti sọ fún ṣọ́ọ̀ pé mi ò sí nílé gbàtẹ́ nítorí ẹ̀ mo ṣe fi dídè ní orúkọ ẹ̀ ẹ bá ti sọ fún pé gbàtẹ́ bí o níṣẹ́ lẹ bu ewédú lẹ dà sí lára ẹ mú lá ẹ kó sí lára ẹ mú àpò ẹ dà sí lára ló fi ń yọ bọ̀lọ̀bọ̀lọ̀ kó máa yọ jẹ́ kí n sọ kí n lẹ́kọ̀ọ́ fún ẹ ọmọ tó dà òun ni ti bàbá ẹ̀ èyí tó bá kù díẹ̀ káàtó ti yá ẹ̀ ní ìwọ ló ń bọ ọmọ yìí jẹ́ bó sì ṣe wà yìí tó bá rà tó ṣèdí ìwọ náà ni wọ́n mú yẹn ilé ibi ní pẹ́ ṣó bó ṣe lè fẹ́yàwó age of 70 years máa ṣe fẹ́yàwó age of 80 years máa ṣe fẹ́yàwó ìwọ ló máa dùn. now you are talking mo ti mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn o ti bímọ síta àbí. èmi bímọ síta. o ti bímọ síta. o ti bímọ síta dẹ̀ ló ń náwó sí. àwa fún lówó yẹn lẹ́nu tó lọ́dọ̀ gbogbo aládùúgbò máa bá wa dá sọ́rọ̀ yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. má pe ará àdúgbò nìkan bóyá kò jẹ́ ká lọ sọ́dọ̀ Amsat nìbàdàn ká lọ gbẹnu sí máìkì kò sọ fún mi pé mi ò fọmọ mi lówó. ìwọ nìkan náà ló máa lọ gbẹnu sí máìkì aláìní tí jọ ọkùnrin wọn fún mi lọ́wọ́ kó tó jáde o. ẹgbà mi kẹ kí ló mọ wá ọmọkùnrin yìí ó máa bá yí ọmọdé fún mi ọmọ náà máa ṣiṣẹ́ káàkiri ṣé kò ní máa tẹ̀lé ọkùnrin owó yìí dé wọ́n táwọn sọ pé kò sówó. ṣé mi wá ṣe nǹkan báyìí ẹ bó bá lè fún èmi àfún ọlọ́run àdé máa pèsè fún mi aláìní tí ju ọkùnrin. Ìkẹlẹ ọmọ pé ìgbà tí mo délẹ̀ kan àwà ní dáyì pé mo kàn rẹ́rìn wọ́n sì mo padà rí pé lójú ayé yìí ọmọ èèyàn ṣe oríire ó níyàn oríire náà tẹ̀lé padà lórí burúkú. mi àmì. kíkẹ́ ló ń bó ṣe wà ní sí ó máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀rẹ́ mi tó gbé kọ́ńtrátì fún mi tó wà wọ́n di kọ́ńtrátì náà ṣe lọ́wọ́ fún mi òun wá bá sọ̀rọ̀ ó ní pékàsì kan tó yọ ní ibi iṣẹ́ àwọn wọn ni kó jẹ́ kí n fi èèyàn síbẹ̀ wọ́n ní ọmọ nǹkan ní tó bá jẹ́ pé ọmọ mi gangan ni o èmi ti bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ pé automatically ó ti rí iṣẹ́ mi so wọ́n sọ pé tó bá di ọjọ́ Monday kó wá rí sí no interview ọjọ́ Monday bá kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ pé oríire. bẹ́ẹ̀ ni rí i but my dear mo fẹ́ béèrè nǹkan kan ní ìpín tọ́mọ yìí máa ti ṣiṣẹ́ tó máa ti pè é jẹ́ ọmọ yìí kàn wí ni wọn kò dé bí i. ìyára bí grow láǹṣẹ tó máa resume tó máa ní kó resume ní 6 o'clock tó máa close ní 11 agbára ẹ̀ tí ì gbé e wọn kún púpọ̀ ní lọ́wọ́ wa. èmi bàbá èmi lè jáde ní ìdájí kí n wọlé ní 11 kẹ́yìn rẹ̀ mú owó kẹ́ ẹ ná àbí nígbà tí wọ́n fúnra ara ẹ̀ tó wà ní éèjì tó ń wà yìí ṣé kò níṣẹ́ tó ń ṣé kò ń ṣe máa 12 ni mo ti rí ẹmí sọ alálùbọ́sà kó lè bá bẹ̀rẹ̀ sí ní twitch wọn náà up kó tó wà ní level tó wà yìí kó máa ṣiṣẹ́ náà ṣé òun fúnra ẹ̀ sọ pé ẹ̀ kó òun ò ṣiṣẹ́ ni tó fẹ́ sọ pé wọ́n máa fìyà jẹ wọ́n máa fi kíní kan jẹ ọ̀rẹ́ mi yẹn ó sọ fún mi pé kó bẹ̀rẹ̀ iṣẹ́ straight ìyá tó wá sọ pé ó fẹ́ jẹ́ yìí ọ̀rẹ́ mi ò ń ṣe léegun débi kó máa kẹ́gbàá dání pé ó fẹ́ fi ìyà kan jẹ èèyàn kan mi ò láìkẹ́ ọ ìfẹ́ lọ́mọ. èwo la sọ fún ọ̀rọ̀ rẹ̀ tó máa ń sọ tó bá tẹ̀ wá jẹ́ pé sọ ilé ìlú náà lè ti wá rí mi tẹ̀rí mi sọ alálùbọ́sà ó wá yẹ kẹ́ ẹ pe ọmọ jókòó kẹ́ máa sọ̀rọ̀ gún mi lára èébú ara nìyẹn náà ó ń ṣiṣẹ́ but ọmọ ilé yìí mo máa ń tẹnu mọ́ fún yín pé ọmọ ayọ̀ ni kò ń ṣe ọmọ tí ìyá gbọ́dọ̀ jẹ. ìyá olùjẹ tó rọrẹ mi tó ń sọ pé ṣé kò ní fìyà jẹ òun náà kò ṣe kó wá láti dìde léegun èyí kó máa mú ọmọ kó máa bẹ̀rẹ̀ sí ní fi ìyà jẹ owó kíkẹ́ lọ́mọ. dadi má dànù mẹ́lọ. dadi kò sí wàhálà ní ìsìtẹ́ ti bá mi rí ṣẹ́ǹsìn ìyẹn náà dáa ó dáa o because tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí má béèrè lọ́wọ́ yín má béèrè lọ́wọ́ mọ́ mi ẹ̀yin méjì ẹ̀ ní fún mi lówó but èmi náà bá ti bẹ̀rẹ̀ ṣẹ́ǹsìn mi ní disturb yín màmá bẹ̀rẹ̀ sí ní náwó fúnra mi. see my good girl
See my daughter. Kíkẹ́ ló mọ Abídèmí tèmi nìkan ṣo. Ìjẹ̀rú ọ̀kí ọlọ́fà mọ́jọ. Lálọ́ bí ọba ẹbí olówó tó fẹ́ fún yín o. Ọmọ ìjàkọ̀ tó ń jà lọ́mọ nílé àwa. Tó bá ti fẹ́ lọ sí iṣẹ́ ó fẹ́ kó wá lọ ra àwọn aṣọ. Àwọn ní ẹ̀rọ tó máa lè bọ̀ tó máa múra ìwé ẹ̀mọ́ oníjọ Monday èmi àti ẹ̀rọ àjọmọdé rẹ̀. Monday lájọ máa dé rẹ̀. Ó ti yá. Tó bá sọ wọlé ìsìn máa ṣe transfer sí orí àkáǹtì. Okay, Dad. So Mama. Mommy. Alẹ́ ìgbọ́dọ̀ yà ní ìgbà bá jẹjẹjẹjẹ náà mo mú un lọ́kọ̀. Kíkẹ́ wà ní yàrá tí. Láti mo ti ń bọ̀. Kí ló múra bẹ́ẹ̀ yẹn tó bá ṣe tán kọ́ káàdùdù asókè lára nífẹ̀ẹ́ mu ṣé bóyá máa ṣe náà lélẹ̀ lónìí tó jẹ́ pé ó jẹ́ ọjọ́ àkọ́kọ́ ló jẹ́ kó rí báyìí ògbódè tètè máa jí tó yẹ pé ìwọ ló máa kọ́kọ́ dé ọ́fíìsì tó owó bá rí pé wà á òórùn ní gbègbègbègbè tí ó bá yẹ pé kò ṣọ̀rẹ́ wa tó yẹ pé wọ́n ní pé wọ́n nìkan wá rí ṣe tí ó rí pé wọ́n nílé ẹ̀ padà ní Kíkẹ́ you know it's my girl my daughter mo ṣe fún wọn gbẹ tó fún wọn tán kó wá wò ọmọ á gbọ́rọ̀ sí wọn lọ́lẹ̀ torí láti ìjọ tí mo ti bí ẹ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ ó ní inú mi dùn jù inú mi dùn ara mi yá ta ló ń pè ní mo á gbọ́rọ̀ sí wọn náà lẹ́yìn. Àmín. Hello manager yes Gbàdámọ́sí kí ló ṣe accident hospital when time where Gbàdámọ́sí ti kú Gbàdámọ́sí kú. Oya, Daddy táyì ti lọ orí ẹ̀jẹ̀ ká ìfún mi. Gbàdámọ́sí wọn ló kú yìí. Ọ̀rẹ́ mi tí ó ní ilé iṣẹ́ tó ti fẹ́ lọ ṣiṣẹ́ wọn ló jáde láàárọ̀ pé bó ṣe gbé mọ́tò jáde tó fẹ́ jáde tó bọ́ sí express ní mọ́tò ẹ̀ l'accident. Èyí tó wá bọ́ síbẹ̀ gangan ni pé wọ́n ní immediately báyìí tí mọ́tò yẹn l'accident báyìí ló kú. Daddy ọ̀rẹ́ yín tẹ ní wọ́n bá mi gẹ́ẹ̀tì iṣẹ́. Òun gógó tẹ ló ní ilé iṣẹ́. Ó wá kú. Ó ti kú láàárọ̀ yìí. Tínú mi ti ń dùn pé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé mi ní lọ bí iṣẹ́ mọ́ báyìí ni. Kí ló wọ́n ò gẹ̀ẹ́tì ẹ̀ ni à ń sọ̀rọ̀ ikú òun sọ̀rọ̀ iṣẹ́ ẹni tí kú òun sọ̀rọ̀ iṣẹ́ wọ́n máa bẹ gẹ̀ẹ́tì iṣẹ́ mi. Daddy ṣé màá tó jókòó sílé báyìí. Padà ní láti débẹ̀ fẹ́ lọ bá àwọn hospital wọn ní wọ́n ti fẹ́ gbé kúrò bẹ̀. Tínú mi ti ń dùn pé mo ti rí iṣẹ́. Gbàdámọ́sí ikú. Oh my God. Sọ fún ẹ pé kí lẹ́tà rẹ nípàdé tó kọjá wọn ló dé pàdé méjì tí ò wá báyìí àti wípé àsìkò tó dá ó ti pé òun sì nǹkan tó sọnù ẹgbẹ́ ní pé àsìkò tó wá fẹ́ máa ṣe fáwọn òbí ẹ ló tún máa padà sínú ẹgbẹ́ padà gbogbo ohun tí ò ń ṣe tí bàbá ẹ ṣe fún ẹ gbogbo ẹ̀ là ń rí báwọn bẹ́ẹ̀ wáṣẹ́ olórí ní kó múra àsìkò padà ti tó. Wàá wá lọ sọ fún olórí ní tí ì ṣetán tí n bá ṣetán màá jẹ́ kán mọ̀.
o ì sì ṣetán. bẹ́ẹ̀ ni. ṣé o lè fẹ́ máa pàṣẹ fún wa ni àbí o lè fẹ́ máa làlẹ́ lórí lọ́wọ́. ṣé bọ́ rán ẹ sí mi ni èmi náà dẹ̀ rán ẹ sí wọn lọ jíṣẹ́ fún wọn. ṣé o lè fẹ́ máa pàṣẹ fún wa ni àbí o lè fẹ́ máa làlẹ́ wa lọ́wọ́. tó ti gbọ́ wọ́n mi pè mí yẹn. mo ti ń bọ̀ o. olórí sọ sọ́nà tó wà lẹ́yìn abẹ́ ẹ̀gbọ́n tẹ́ kan náà wí ni. bẹ́ẹ̀ni ìkànnì sọ pé akọ́lá máa làlẹ́ wọn lọ́wọ́ nípa àsìkò tí tó fóun láti padà wá sínú ẹgbẹ́. kò yé ìkànnà ni wípé àjò ló wà pé ibi gangan nílé kò sì sí bá ti lè pẹ́ lọ́jà tó ilé gangan làbọ̀ sí ní oko èèkánná ọjà ló wà ó sì di dandan kó padà sílé bẹ́ẹ̀ ni. a ní kó o lògùn ó yá gbà ọkọ mi pẹ̀lẹ́ mo mọ̀ pé bó ṣe ń ṣe ẹ́ ni nǹkan tó máa jẹ́ ká rẹ̀ yá nìyẹn jọ nítorí Ọlọ́run a ní kó o lògùn Ọlọ́run máa ṣàánú mi má má jẹ́ fojú sunkún ọmọ mo ṣàánú mi Kíkẹ́ báwo ló ṣe ń ṣe báyìí kó o lògùn ó ní máa jẹ́ ká rẹ̀ tètè yá ṣàánú mi ọkọ mi ṣàánú mi kó o lògùn kí ló tó wá mi orí lọ ṣàánú mi Kíkẹ́ ọkọ mi wo mo máa ra nǹkan fún ẹ káàrẹ bá ti yá báyìí mo máa gbé ẹ jáde máa lọ ṣe shopping kan máa change wardrobe ẹ ọkọ mi gbà kó lò gbà o ṣe pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ o ṣe náà bá mi fún un lálàáfíà mi ò ní dààmú lórí ẹni mi fojú sunkún ẹ pẹ̀lẹ́ ṣàánú. mo sọ fún mi lórí òkú náà lọ kí n má yẹ kí ìkan náà lọ ẹ parí dání rá òun wà lọ. ó ti wá ṣe yarí lójú báyìí o ẹni méjì ọ̀tọ̀ọ̀tọ̀ alẹ́ tí wọ́n mi lọ bá nílé tó pàké kọ́ tó ní wò padà wá mọ́ kí la fẹ́ ṣe báyìí. òun lọ lè rọrùn èyí kọ́nà ṣùgbọ́n ẹ pé nígbà ẹni náà mọ̀ ẹni bá ní kí la ń ṣe òun náà là ń ṣe hàn ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ tó lágbára lórí ẹ̀rọ ìpọ́nrán. ẹ ṣeun èèkánná ti gbàgbé pé ní láàbọ̀ sí ní oko ni àtìkó ti wá tó báyìí láti jẹ́ kí èèkánná mọ̀ pé nìkan bọ̀ lórí. ẹ wá lọ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tó kù pé ìpàdé tó ń bọ̀ ká pàdé nílé èèkánná àṣẹ fún mi. bó ṣe ti ń sìkè àti wá lo oògùn fún àwọn tó dẹ̀ ń tóògùn yìí náà wọ́n ní ká rẹ̀ bá ṣe wéré lẹ́yìn ọjọ́ méjì kí ẹ̀ lọ rí dókítà àwọn kò gbà fún àwọn ìdí ọ̀la ká rẹ̀ bá ṣe wéré àkókò gbé lọ sí hospital gbàtẹ́ iná lè tuntun wá dé báyìí àti wá gba àdúrà fún wọn ní gbogbo nǹkan náà èyí tó dà àdúrà ló ń fẹ́ kó jẹ́ ká pé náà àdúrà náà ló ń fẹ́. òótọ́ ni pásítọ̀ òótọ́ ni dádì ẹ̀ sọ ẹ wọ ọ̀rọ̀ malaria yìí ti sú mi all the time malaria tẹ́lẹ̀ ìtẹ̀ tó wá ẹ̀ mọ̀ wá ṣe ń wò bóyá ká gbé lọ sí hospital Ọlọ́run ṣe ohun tí ẹnikẹ́bẹ̀ wá wò lé mi. ìyá máa ṣẹlẹ̀
ògo náà àfarahàn. Iṣẹ́ tá a gbà náà nìyẹn tí ó bá tójọ́ méjì mẹ́ta kó tá a ti rí àwọn èèyàn wa nù Ọlọ́run àmọ́ láṣẹ kílẹ̀ láti bẹ̀ wọ́n wò. Síwájú gbogbo ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run. Agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ká ni èmi yóò bẹ̀rù èèmọ̀ sí. Olúwa ni agbára ẹ̀mí mi, àyà ta ni ó fún mi náà. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run. Agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ọlọ́run. Àmín. Ṣé bàbá dáadáa? Àmín Jésù. Ìyá Kíkẹ́, arábìnrin, ẹ̀mí Ọlọ́run tọ̀ mí wá wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ̀yin lè bá tọ̀ mọ́lẹ̀ sí. Wọ́n ní láìsí ẹ̀yin a ò lè rí mọ́lẹ̀ ọ̀rọ̀ yìí rárá. Bẹ́ẹ̀ ni ẹ̀mí Ọlọ́run wí. Bẹ́ẹ̀ ni. Orí ọ̀pẹ̀lẹ̀ kòkó láwùrọ̀ àrùbọ mẹ́rin àgọ́. Ẹ̀tù ti dé. Èmi mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀. Ẹ má fi ẹ̀kọ́ tọ̀nà fún mi lóògùn ọjọ́. Ìyá Kíkẹ́, ẹ má fi ẹ̀kọ́ tọ̀nà fún mi o. Ìkọ́ tó bá wà ń bẹ̀ ní kí wà àtọmọ ẹ̀kẹ́ sọ fún mi. Torí pé kò sí ìkòkè kan tó ń bọ̀ lókè tí ilé ògbà tó ẹ pọ̀ mọ́ yìí lóyún náà ni lẹ́ ń gbé e pamọ́ torí òun ni wọ́n ń sọ yìí. Bó ti mọ̀ pé wọ́n mọ̀ nípa ẹ̀ tó ẹ pé oyún náà ni kò ṣètò àti ṣègbéyàwó fún un. Òun náà ti dàgbà. Ó ti tó ilé ọkọ lò. Èyí dàbí láàmú. Dáàdì Kíkẹ́ báyọ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí. Ẹ̀yin náà mọ̀ pé màlẹ́ríà lọmọ yìí ní. Kò dẹ́ ṣe léyìí lákọ̀ọ́kọ́ bó ṣe ń ní nìyẹn. Tí ó kékeré á ní kí n sọ. Ẹ wò ó bàbá Kíkẹ́. Màmá Kíkẹ́. Ṣé ẹ̀rọ tí mo ń gbó níwájú arábìnrin yìí? Ikú ni kò ń ṣe àrùn. Ẹ ti ṣe wọ́n. Pásítọ̀ ẹjọ́ mẹ́yìn kọ́ mọ̀ mí kú. Dáàdì Kíkẹ́ mẹ́yìn kọ́ mọ̀ mí kú. Torí ìdí èyí ni mo ṣe ní kẹ́ tú wa sílẹ̀. Kẹ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sí. Pásítọ̀ nígbà kan wò mí ràn. Ẹ ń wò mí ràn. Ṣé bẹ́ẹ̀ ṣe wá tẹ́ bá mi nínú ilé kò tẹ́ yín lọ́rùn? Ṣó dìgbà tán bá dẹrù mi síta kẹ́ tó mọ̀ pé nǹkan ń ṣe mí? Nǹkan wo ló ń ṣe ẹ́? Ta ló fẹ́ dẹrù ẹ síta ṣé wà àtọkọ ẹ jà ni? Èmi àtọkọ mi ò jà má mi. Ǹjẹ́ ìyẹn bá béèrè lọ́wọ́ mi rí pé ṣé mo tiẹ̀ lóyún àárọ̀ dálẹ́ rí? Àbẹ́ ti wọnú ilé ìwà bá mi tọ́mọ. Tẹ́ bá mọ̀ nǹkan táwọn ẹbí ọkọ mi ń bá mi fà lórí ọ̀rọ̀ ọlọ́mọdé. Ṣé ìfá yín wọnú ilé ìwà ṣé ẹ tiẹ̀ béèrè lọ́wọ́ mi rí pé bóyá mo lóyún àárọ̀ di alẹ́ rí? Ẹ bí mi, ẹ sáré sọ̀rọ̀ mi, ẹ kàn ń wò mí ràn ni. Ṣé bíbí lẹ bí mi yẹ kémi náà bí yàn? Ẹ tiẹ̀ bá mi ṣiṣẹ́ lórí yẹn. Tó bá kẹ́rù mi dà síta mo rò pé yẹn máa tẹ́ yín lọ́rùn. Ó ti wá dáńsìn. Má wulẹ̀ fúnra ẹ ní wàhálà ọkàn. Ò ń gbọ́ mi? Tí ẹrù bá kọ òkè tó kọ ilẹ̀ ibì kan ló máa ń gbé sí. Bàbá wọn ti gbérú ọwọ́ yẹn ń sìn, àwa náà máa gbé ẹsẹ̀. Ṣé níbi tẹ́ fẹ́ gbé ẹrù sí yẹn gangan? Òun ní kẹ́ tètè ṣiṣẹ́ lórí. Bí ò bá jẹ́ bẹ́ẹ̀, àwọn eléyìí ní mo kàn ń bọ́ ọmọ àwọn náwó ni. Kí n bọ́ ta ẹni tó máa bímọ fún ọmọ àwọn kí n jẹ́ kó wọlé. Ṣé nígbà tán bá dẹrù mi síta? Ṣé wàá fẹ́ gbọ́ mi? Irọ́ funfun náà pa. Mo ti gbọ́. Ọlọ́run ló ń sọmọ. Ṣùgbọ́n nígbà tí wọn náà ti wá la òun sìn wípé bóyá ká má wòran ká ṣe mi ìwòran tẹ́lẹ̀. Ẹ ń wòran màámi ẹ sùn. Màámi ẹ sùn lórí ọ̀rọ̀ mi. Ẹ wòran ẹ sùn. Ó dà má bínú. Ẹ sùn. Ìgbésẹ̀ wa ti wà báyìí. Ó níbi tí máa mú ẹ jáde lọ o. Tàbá dẹ̀ ti débẹ̀ wá rí pọ́lọ́ máa ṣe. Ìrọ̀rùn ló máa bá dé. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni. Màámi ẹ mọ orú eléyìí láti jọ yìí. Lẹ́wọ́n jẹ́ káwọn ẹbí ọkọ mi máa kọ́ máa tẹ́tì mi. Ẹ mọ orú eléyìí láti jọ tí mi bá wá pè yín kí n sọ fún yín kọ́. Àkókò Ọlọ́run lójú o. Má bínú. Ṣáàṣì lè lọ lẹ́ni ni. Màá dẹ̀ sọ fún pé mò ń lọ sọ́dọ̀ yín. Ilé ti ṣú. Má kánjú. Àtònímọ̀ ní òótọ́ àtànà má nà. Àmì ti gbọ́. Kọ́lọ̀ ń jí wa re. Àmì by 7 o'clock màá kúrò nílé yìí. So máa wá bá yín. Màá retí ẹ̀. Ọkọ mi. Ìdí máa ń wò mí. Kó dà. Àríkẹ́. Olọ́mọdé wa wà. Àríkẹ́. Ṣé ó lè ti jí jáde ṣá? Àríkẹ́. Màámi kan ni mo gbọ́ wọn. Màámi. Ọkọ mi. Akójúmọ́. Káàárọ̀ ọkọ mi. Pẹ̀lẹ́ o. Màámi yóò dáa fún ọ. Kò sí ọ̀rẹ́ tó pẹ̀lú ọkọ mi. Mo ṣe múra kí n máa bọ̀ lọ́dọ̀ yín náà ni. Mo kàn lè yín wẹ́rẹ́. Mo ṣe múra kí n máa bọ̀ lọ́dọ̀ yín ni. Ọkọ mi, àdéhùn wa ni lóòótọ́. Mo ń ṣe àtúnṣe iwájú ilé bí bàbá ṣe kọjá nìyẹn. Bàbá ọkọ, bàbá tiwa,
màá ṣàlàyé fi ní sùúrù. Mo ní ọ̀dọ̀ yín náà mo dẹ̀ fẹ́ mú ọmọ yín wá o. Tábà ní àwọn ń jáde ọ̀nà bó wá lẹ̀ lọ wọ́n ní ọ̀nà ilé dókítà ní rọ́bì yẹn. Mo ní ọ̀nà bíi tí ilé ọmọ yín wà náà nìyẹn. Ó náà mo mú bọ̀ ẹ fi mọ́lé rẹ̀ lẹ́ẹ̀kan náà. Ó ní mo fi ní dandan wọ́n ṣàgbọ́dọ̀ mọ́dọ̀ rẹ lọ́dọ̀ wọn náà ni mo fẹ́ mú ẹ lọ tẹ́lẹ̀. Bàbá ó jẹ́ kí n ṣàlàyé àbúrò bàbá rẹ̀ bàbá ó kẹ̀kẹ́ tí mo wá sọ fún ọ. Àríkẹ́ yóò dà fún ọ ó ṣoríire wo ara ń tà ń sọ fún ọ ẹbí bàbá kú ni a ní o máa kó àwọn ọmọ wálé ṣé tó bá kó wálé mi ò ti ní dá Àríkẹ́ mọ̀ bí bá pàdé Àríkẹ́ lọ́nà ní ìsìn ṣé wọ́n mọ̀ Àríkẹ́ ni mọ́. Ẹ̀jẹ̀ àrùn. Ẹ̀jẹ̀ wo ni ó rùn ẹ̀yin ni kó máa mọ́mọ wálé ara tá àwa wí náà iye tó ń sọ fún mi bọ̀ lójú ọ̀nà. ẹ má bínú kẹ tó ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ kí lè máa kọ́kọ́ jẹ kí n kọ́kọ́ sáré bá yín wá ẹ̀jẹ̀. wo Àríkẹ́ wọ́n jẹun wọ́n sì mu ilé ọmọ mi mo wà àmọ́ ń sọ̀rọ̀ kan fún mi bọ̀ lójú ọ̀nà ọ̀rọ̀ ló wá yà lẹ́nu wípé ó ní láti bó o ṣe tó yìí bó o sì ṣe wà yìí pé Ọlọ́run ìdá Ọlọ́run bí nǹkan nípa tọlọ́mọdé. Mà ṣe o. láti bí ọdún mẹ́fà mo ti wà lẹ́yìn àwọn bí ọkọ mi ti wá fárígá náà wọn láti kí n fi ilé ọmọ àwọn lẹ̀ káwọn owó ẹni tó máa ṣe abiyamọ pé owó ọmọ àwọn lè ní kàn náà. bẹ́ẹ̀ ni wọ́n wí bẹ́ẹ̀ wọ́n sàwọn náà wí bẹ́ẹ̀. gbàjáde ṣé máa mi owó mìíràn ni. ọ̀kàrẹ̀ wo àwọn tó jọmọ ọlọ́mọ àmọ́ àwọn ètò kan tá a ṣe fún wọn tá a bá ṣe é pé wọ́n ní bímọ á ṣe jẹ́ wọ́n bímọ dandan ni bẹ́ẹ̀ ni wọ́n kàn wá jẹ́ pé bí wọ́n ṣe wá jẹ́jẹ́ mi yìí torí sórí àwọn ọmọ tá à ń sọ yìí a máa ń tọrọ wọn tó wá rí tá a bá ṣe bá ń gbà míì ìmíì kì í ṣe nǹkan kan ìmíì sì ní ọmọ òun ó lè fẹ́ ní bí ó ṣe jẹ́ bákan bákan. ọmọ ṣáà ni. ni yóò bímọ. tẹ́ ẹ bá ṣe kinní yẹn tán mo máa lóyún. bẹ́ẹ̀ni. gbogbo èèyàn máa rí. ó lè máa bí ọmọ yìí. fúnra rẹ ló bí. ó máa lọ́wọ́ á lójú á ní gbogbo nǹkan téèyàn rí. Àríkẹ́. kò ṣáà ṣe dìde rìn. ọmọ dáadáa. ẹ wo gbogbo nǹkan tó bá wà lẹ́yìn agbára Ọlọ́run ká. bẹ́ẹ̀ ni dádì mi kí n ṣàtẹ̀ ti lóyún kí n dẹ̀ bímọ. ẹ̀yin ọmọ ẹgbẹ́ wọ́n ti wá tọrọ ọmọ gẹ́gẹ́ bí ìṣe wọn wọ́n sì ti mọ̀ pé dandan ni tá a bá fún wọn lọ́mọ a gbọ́dọ̀ gbà kọ́ wa padà. gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ pé èkánná ò lọ sílé ayé rí èkánná ni mo fẹ́ kó lọ lọ́tẹ̀ yìí. olórí èkánná bíi ti bá wọn èmi tí mo lọ tí mo padà nílé ẹ̀kẹ́ sílẹ̀ kí n lọ. rárá o gbogbo wa pátá la mọ̀ pé o ti lọ bí ẹ̀mẹ́ta èkánná tí ìlọlé ayé rí àsìkò sì ti tó fẹ́ èkánná kó lọ sílé ayé kó lọ tọ́ ọmọ kó lọ mọ̀ bó ṣe rí. olórí ẹ jẹ́ kí n dúró ẹ jẹ́ kóun máa lọ òun mọ bó ṣe ń lọ tó ń bọ̀ ẹ jẹ́ kémi dúró. olórí ó gba ọmọ ẹgbẹ́ tó ti lọ tí wọ́n padà wálé ẹ mọ̀ pé mi ni mo máa ń lọ sí máìkì padà wá ẹ jẹ́ kí n lọ tàn mí wá tí wọ́n fi lè tẹ́tí padà. àṣẹ ni mo pa èékánná ni ó lọ èékánná ó yá kọjá sílé ayé. Yàgìdé. Ọ̀fadé wa méjèèjì ni. Àfàdí kí ni iṣẹ́ mo fẹ́ ṣe? Gbogbo náà wọ́n sọ náà pé ìrò mi tó ń jó kíkẹ́ yìí ó nílẹ̀ gbọ́dọ̀ wà nísàlẹ̀ àti wọ̀ ni onílù tó ń lùlù fún lábẹ́. Ìyá kíkẹ́. Ẹ wo ẹ jẹ́ alẹ́ yẹn lọ́rọ́ ká tó wá pàbọ̀ bẹ́ẹ̀ ṣe pásítọ̀ ẹ jọ ọ̀rọ̀ ikú tẹ̀ sọ yìí ẹ bá mi tètè wá mọ̀ ṣe sí i níbi kan tá a máa ṣe ọ̀nà wo la fẹ́ gbé gbà báyìí gbogbo kan tó ń ṣe yẹn mi ò mọ kọ́kọ́ pa ẹ mi ì mọ kọ́kọ́ pa ẹ àkóbá lélẹ̀ ọ̀fẹ́ kó bá mi. Ìyá kíkẹ́ ìyá kíkẹ́ ilé ọmọ àjọ ni ó ṣó pásítọ̀ ìjọ ìgbà mi. Ṣé bí mo sọ fún yín? Ìyá kíkẹ́ níwọ̀n gbàtẹ́ ti jẹ́wọ́ yìí Ọlọ́run á gbàdúrà wà lórí ìfẹ́. Àmín Jésù. Àmín. Olúwa ní òun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pé àbúrà. Psalm 27 sọ wípé Olúwa ní ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi táwọn ẹni yóò bẹ̀rù. Olúwa ní agbára ẹ̀mí mi àyàtà ní fòmí náà. Ẹ jẹ́ ká tó gbàdúrà sókè sọ́nà wà láàyè.
orúkọ Jésù agbẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni bàmí máa wí bẹ́ẹ̀ ni ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ ayẹyẹ náà wọ́n àmín kò ní fọ́nà lókè ọ̀run ìyá Kíkẹ́ bàbá Kíkẹ́ mo ń bọ̀ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Pásítọ̀ bí lẹ́ lọ. Pásítọ̀ bí lọ. Pàpà ní àwọn méjèèjì ni. Èékánná o, káàbọ̀, kóòrìn, ìbá má jẹ́ ìwọ. Àwọn ọwọ́ sílé ayé fún ìgbà díẹ̀ kó o padà kó wá sọ pé ò fẹ́ padà lẹ́ẹ̀mí àtẹ̀mí àti ẹ àjọ lọ ni. ìrọ̀lẹ́pá èyí ti di ọmọ náà balẹ̀ kò níbikíbi tó ń tẹ̀lé yín lọ́mọ́ ègbéni fún ẹyẹ ètò àti iṣẹ́ wọ̀nyí bẹ́ẹ̀ ni. Ó tó ọ bá sọ kí ló kọ̀ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọmọ tèmi lélẹ́yìí. ìrọ̀lẹ́pá èyí tó kọ́ mi náà ni mo fi wá dojú kọ yín ọdún náà ni mo fi wá ní pé àyà yóò pọ̀ wọn lẹ́jọ́ bẹ́ẹ̀ ni wọ́n sì ti tẹ̀ gbogbo inú ẹ nígbà tó wà tọrọ ẹ ṣé o wà níbẹ̀ ni wọ́n forí dé nǹkan tí ó kàn án. ó wọ mi wò bóyá mo wà bẹ́ẹ̀ mi ò síbẹ̀ mi ò tẹ̀ tẹ́mọ̀ ni wọ́n gbà tẹ̀lé ti dáṣẹ́ wọn nílé lọ́wọ́ láàyè ó ti di ọmọ lọ́wọ́ láàyè kò níbi kíbi tó ń tẹ̀lé lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣé èmi ìwọ fẹ́ máa sọ̀rọ̀ Ọlọ́run fún Bíbélì gan sọ wípé ká fi ti Késárì fún Késárì. eléyìí ò ṣe ẹ̀rọ ìtàrí Késárì bẹ́ẹ̀ ni ọlọ́run láàyè wí bẹ́ẹ̀ ni kò níbi kankan tó ń tẹ̀lé yín rẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀. olúwo lórí iye máa ṣe dojú ti ní ìwọlọ́rọ́ mi iṣẹ́ bàbá ìwé ọmọ fi mí sílẹ̀ fún yàjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ kí n pọ́ wọn lẹ́yìn kọ́kẹ́ mi torí pé ọ̀tá ni wọ́n ti jẹ́ kí wọ́n tó ká mi àyà yóò pọ́ wọn lẹ́jọ́ bẹ́ẹ̀ ni Bíbélì mi wí òun ni wọ́n fi bẹ̀rù bójú bẹ́ẹ̀ tó. Ọlọ́run dúró tì mí jẹ́ kí n jagun àjàyè ìwọ ló rán mi níṣẹ́ mo sì gbọ́dọ̀ jẹ ní àjẹyè ni. Tó bá rí bẹ́ẹ̀ ni èmi ti mo dúró náà gbọ́dọ̀ ayérayé ilé mi ò ti ṣe lẹ́rù kò sí ìwọ̀n tó bá ti ní ṣe ẹ̀mí ọlọ́run àyè gbẹ́nu mi bẹ́ẹ̀ ni ẹ̀mí ọlọ́run àyè ń bẹ pẹ̀lú mi Ọlọ́run ìyá nípa kun Ọlọ́run ṣe ẹ̀mí àwọn olú ṣe mi ọlọ́run àti nítorí mi ò ṣe Ọlọ́run ìyanu ògo ni fún Olúwa lókè ọ̀run Olúwa ò ṣe arábìnrin ògo ni fún Olúwa lókè ọ̀run mo dúpẹ́ torí pé ó jẹ́ kí n jagun àyíjáyé ó jẹ́ kí n jagun ṣẹ́gun ìwà jagun ṣẹ́gun. Olúwa ṣe ògo ni fún Olúwa lókè ọ̀run ògo ni fún Olúwa lókè ọ̀run ó Jésù ní ìmọ́lẹ̀ ayé Jésù ní ìmọ́lẹ̀ ayé Jésù ní ọba fọ̀nà lómi lọ́la tí yóò borí ayé. Ìyá Kíkẹ́ bàbá Kíkẹ́ Ọlọ́run ti fi gbogbo tó ṣẹlẹ̀ hàn mí gbogbo tó dẹ̀ ti ṣe lórúkọ Jésù kò ní borí mọ́ mi ògbó ní fún ọlọ́run ọ̀run àti dúpẹ́ lórí ìrànṣẹ́ yìí ọ̀ní ọ̀run sọ wípé kò ní kú mọ́ ìjẹ́ ní tọmọ Ọlọ́run ẹ̀ka jẹ́ gbàdúrà orúkọ Jésù agbára jẹ́ Jésù ayérayé lọ́wọ́ ọmọ tó pọ̀ ní pátá agbára tí ọjà yìí ọ̀rọ̀ ẹ̀kọ́ sí torí pé ogún ohun àdúrà orí ìrànṣẹ́ yìí ògbó ní forúkọ Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀gbọ́ pé wà mí Jésù ọmọ ẹ̀gbá yìí wà mí ìwọ sọ pé ìrànṣẹ́ rẹ kò ní kú bí kò ṣe yíyẹ kí ó lè máa ròyìn ṣe Olúwa lọ́ra láàyè nítorí tí o ti gbọ́dọ̀ lórí ìrànṣẹ́ ayé lóko lẹ́ẹ̀kọ́ sí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ gbọ́ pé wà Jésù ọmọ ẹ̀gbá yìí wà ògo ní fọlúwa lókè ọ̀run ògo ní fọlúwa lókè ọ̀run ògo ní fọlúwa lókè ọ̀run wà láṣẹ ọ̀run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe. ìránṣẹ́ yìí ẹ̀mí ọ̀run tú ẹ sílẹ̀ dídé fọgbẹ́ àkété rẹ torí pé kò sí kú lójú rẹ bí kò ṣe yíyẹ ó yá dìde lórúkọ ti bàbá bẹ́ẹ̀ ni mo sọ dédé wọn láṣẹ dìde ní orúkọ ti ọmọ èmi sàmìyẹ ṣe níwájú ẹni lónìí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àlàyé dìde ní orúkọ Olúwa Ọlọ́run ní mímọ́ ìwọ kì yóò kú bí kò ṣe yíyẹ kí ó lè ránṣẹ́ Olúwa Ọlọ́run àlàyé Kíkẹ́ bẹ́ẹ̀ ló ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ Kíkẹ́ Olúwa ṣeun Olúwa ṣeun o Kíkẹ́ Olúwa ṣeun o àgbé ọ̀gá o bàbá Olúwa ẹ ṣé àgbé ọ̀gá o bàbá Olúwa ẹ ṣé. Pẹ̀lú pásítọ̀ ẹ ṣé o Olúwa ló ṣe Olúwa ló ṣe pẹ̀lẹ́ Olúwa ló ṣe o arábìnrin ṣe rí nǹkan tí mi máa sọ fún yín lọ́rọ̀ tó wá lẹ́yìn ni pé
at times a gbọ́dọ̀ mọ nǹkan tá à ń ṣe torí pé tí àwọn bá ní lọ́nà tó tọ́ níwájú Ọlọ́run àlàyé kí ni a fẹ́ fi sílẹ̀ fún àwọn tó máa dé bá pàápàá jùlọ onígbàgbọ́ nìyí ṣe understand ìwọ̀n bá ní àwọn aránṣẹ́ náà la lè sọmọ èyí tó pọ̀ nínú Ọlọ́run ẹ máa ṣe kí ni ẹ máa fi bọ́ ara yín lé náà ni torí àbáyé kọ torí àwọn tó ń wù nílé náà ni ṣe understand ǹjẹ́ yìí mọ̀ pé àsìkò tí Ọlọ́run àlàyé sọ fún yín pé tó yẹ lẹ́yìn wọ́n nǹkan tó sọnù kiri. ẹ wo ilé ayé pásítọ̀ mi ò mọ̀ ilé ayé lójú ẹ wo pásítọ̀ ẹ ṣe gan ilé ìfẹ́ tó tẹ̀ sí ṣẹlẹ̀ yìí tó tún ṣẹlẹ̀ lójú àwọn ẹ̀ náà á jẹ́ ẹ̀kọ́ fún òun náà sì ni kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wo ẹ̀yin lẹ́tí ṣe nǹkan tó pọ̀ jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ẹ̀yin lẹ́tí ṣe nǹkan tó pọ̀ jù nínú tó bá yẹ máa níwèé mi pọ̀ never hurry when you hurry you worry when you worry you die nobody get out of this life alive so never hurry o ti hurry o wà bí o ti kí lórí ìkọ tútù wà jálẹ̀ lórí báyìí ẹ wo Sátánì dẹ̀yìn lẹ́yìn mi o dẹ̀yìn Sátánì dẹ̀yìn lẹ́yìn mi o dẹ̀yìn Sátánì dẹ̀yìn lẹ́yìn mi o.